ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà ẹ̀yin olólùfẹ́ wa báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà ẹ̀yin olólùfẹ́ mi olólùfẹ́ Bose Akinola èmi ọmọ yín aya wọn nílùú Ìkòyí náà ló ń kí yín wípé ẹ kú dédé àsìkò yìí o ọdí odùbí mo ti gbé dé lára ọ̀tún mo ti gbé dé lọ́sùn lọ́tún ẹ̀yin ẹ ṣáà ti bá mi subscribe sórí Akinboss TV lórí YouTube láti mọ̀ pé kí ló ń jẹ́ Ilé Aláyọ̀ ẹ̀yin tèmi Ilé Aláyọ̀ ètò ní Ilé Aláyọ̀ tẹ́ bá ti rí Bose Akinola ẹ ti rí Ilé Aláyọ̀ ẹ wò ó kí ló fà táwọn ọmọ wa fi kọ̀ tán fẹ́ gbélé ọkọ mọ́ Ilé Aláyọ̀ lẹ máa ti rí ilé tó ń dùn láti ọdún 10 ogún ọdún 30 ọdún Ilé Aláyọ̀ lẹ máa ti bá pàdé lórí Akinboss TV ẹ̀yin ṣáà ti subscribe sí kẹ́ like kẹ́ share tell someone to tell someone pé program kan ti wà Ilé Aláyọ̀ ló ń jẹ́ ẹ̀kọ́ tó pọ̀ la dẹ̀ máa kọ́ níbẹ̀ ṣé rí àwọn ọmọ yín tán lágídí tí wọ́n fẹ́ gbélé ọkọ yẹn ó di dandan lásìkò yìí tó máa ti ń wo ètò wa Ilé Aláyọ̀ wọ́n máa gbélé ọkọ torí pé wọ́n máa rí ẹ̀kọ́ kan àbí kejì kọ́ níbẹ̀ ẹ wo ẹ̀yin ti tèmi kò sí létí òní ṣùgbọ́n oníkálukú ń fi aṣọ bò títí ẹ̀ ni ẹ jẹ́ ká táṣìírí nǹkan tó wà nílé onílé síta káwọn ọmọ wa lè kẹ́kọ̀ọ́ tó pọ̀ ń bẹ̀ Ilé Aláyọ̀ ló máa ṣàlàyé gbogbo nǹkan tá à ń sọ ẹ̀ fún yín ẹ wo ṣé kí n sọ fún yín àtọkùnrin àtobìnrin tó kọ̀ tó ní baby mama ló ń fẹ́ abẹ́lẹ̀ tó kọ̀ tó ní kó nǹkan bímọ single mother ló fẹ́ máa bá káàkiri tó bá dọjú alẹ́ ló tó máa mọ̀ wípé kò pé Ilé Aláyọ̀ lẹ máa ti bá gbogbo ẹ̀ pàdé lọ́sọ̀ọ̀sẹ̀ lè máa mú wá fún yín lórí Akinboss TV lórí YouTube ẹ ṣáà ti subscribe kẹ́ bá mi sọ fún gbàwọn olólùfẹ́ yín pé ètò kan ti wà ẹ sọ fún àwọn ọmọ yín ẹ fi ṣe gift fún wọn àní kí wọ́n ṣáà ti subscribe kí wọ́n wo Ilé Aláyọ̀ ẹ̀yin tèmi báwo ni o ṣe wà o lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà o ó dàbọ̀.